ẹ gbà mí o bàbá Mohbad ni ò jẹ́ kásìkò ọmọ mi. ìyá gbajúmọ̀ olórin tàkasúfè tó dolóògbé nínú oṣù kẹsàn-án ọdún yìí Ìléríolúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad ti ké gbàjarè sáwọn ọmọ Nàìjíríà láti ràn án lọ́wọ́ lórí bí òkú ọmọ rẹ̀ yóò ṣe wọlẹ̀ sùn. Nínú fídíò kan tó gbé sórí ayélujára ni màmá náà ti ṣàlàyé pé àwọn tí wọ́n ṣàyẹ̀wò ti ṣetán pẹ̀lú òkú Mohbad tipẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ti yọ̀ǹda ẹ̀, ṣùgbọ́n tí bàbá ẹ̀ gbọ́rùn légi pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tóun ń bẹ̀ tó. ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ni mo sá tí o, mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí kẹ́ dẹ̀ ràn mí lọ́wọ́ nípa òkú Mohbad. Mo gbàdúrà pé ẹ̀ ní rí kú ọmọ o, ẹ̀ dẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ ológo yìí ò ní wọlé o. Wọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́, ìgbà tán ti ṣe autopsy tán náà ti release ẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ̀ ni kò fún wa láyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn, ó ṣàdìtẹ́nì ọmọ yẹn síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ti bẹ́ẹ̀ tí kò gbé bẹ́ẹ̀ mi, mo wá wí kí mo fẹ́ ṣe. Mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week, mo lọ bá wọn. Ìgbà tí mo máa débẹ̀ gan, wọ́n tún sọ̀rọ̀ sí mi pọ́n ti release Mohbad tipẹ́tipẹ́. Ipe kí ló tà ń fi òkú ọmọ ìráre, pé ṣé inú wa dùn sí ni. Ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ àtoríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ, mo kàn tí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run, torí Ọlọ́run ló gbèjà mi. Ṣùgbọ́n mo ké pè yẹn ọmọ Nàìjíríà, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi. Ọmọ mi ń dààmú káàkiri yẹn, ọmọ mi sáré kiri, èmi gan mi ò ní ìsinmi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ̀yin tẹ́ lọ bá mi wò òkú Mohbad, ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ padà, ẹ bá mi sin ọmọ yìí padà. Ìrànlọ́wọ́ tí mo bẹ̀bẹ̀ fún nìyẹn o, àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn. Iṣẹ́ pé bí mi ò lè sọ̀rọ̀ o, ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá, mo fà lé Ọlọ́run lọ́wọ́. Gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò, mo fi sí ìdájọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o. Ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mohbad, ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ dìde kẹ́ ràn mí lọ́wọ́, ẹ bá mi sin ọmọ mi, torí mi mọ́rí tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà. Kí gbogbo wa rántí ọjọ́ tá máa sùn, tá máa kú. Bó ṣe fi òkú ọmọ kékeré tán fi ń ráre, kò ń ṣe ìbínú ti tèmi náà, ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Mo ti bẹ́ẹ̀ pé kó jẹ́ ká sin ọmọ yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbàgbé mi. Ó tẹ̀sẹ̀ tó promise mi pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ. Lẹ́yìn yẹn ni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Mo fẹ́ kẹ́ dúró tì mí, ẹ̀yin ọmọ Nàìjíríà, láti lè sin ọmọ mi. Ẹ ní rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o. Ilé ò ní gbóná ọmọ yín, ọ̀nà òdẹ̀ ní náà ni. Mo náà tí mo fẹ́ sọ, ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything. Ta ló máa kú? Màá máa ṣe interview, wọ́n máa fi mí pa owó lórí ọmọ mi. Ọmọ tó ń tọ́jú wa, ọmọ tó nífẹ̀ẹ́ wa, ọmọ tó bẹ̀rù wa, ọmọ tí mo gbé lẹ́yìn Ọlọ́run, ọmọ yẹn ló kù fún mi. Ṣùgbọ́n ẹ dìde, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kọ́mọ mi wà bó ṣe wà yẹn, kò ń ṣòkò ẹran, kò dẹ́ ń ṣòkò ajá. Mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ Nàìjíríà, ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà, ẹ̀yin ọmọ ọ̀dọ́ tẹ́ wà ní Nàìjíríà, ẹ̀yin ọ̀rẹ́ Mohbad, ẹ dìde. Ṣé ẹ fẹ́ máa wò kó ọmọ mi kó máa ráre ni? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kó Mohbad ráre, gbogbo ala máa kú. Ibi tí Mohbad lọ, gbogbo ala máa lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad o. Ẹ má jẹ́ káwọn kan máa fi Mohbad pa owó, ọmọ ọlọ́mọ, ọmọ ológo. Ẹ wò bó ṣe ń ṣe. Ẹ wò bó ṣe ń ṣe ọmọ ìyá ọmọ ìwọ̀n náà tó fi kú ni. Ẹ sì wọ̀n kan tó tún ṣẹlẹ̀ tí wọ́n sìn. Ẹ ṣàánú mi, ẹ gbà mí. Ọlọ́run máa gbà ẹ̀yin náà, ẹ ràn mí lọ́wọ́, ẹ jà fún mi, ẹ ràn mí lọ́wọ́. Mi ò rẹ́ni kankan gbọ́kànlé o, mi ò rẹ́ni kankan farasin. Ẹ̀yin ọmọ Nàìjíríà ní kọ́. Tinubu, bàbá Tinubu, jọ̀ọ́ ẹ gbà mí. Ẹ má wò mí ràn. Ẹ ṣàánú mi. Ràn mí lọ́wọ́ láti sin ọmọ mi. Mo mọ̀ pé kò ná yín ní kankan o. Kò ná yín ní kankan láti lè bá mi sin kí ọmọ yẹn kó lè ní ìsinmi. Ẹ ṣàánú fún mi. Ẹ ní rúkọ ọmọ o. Ògo ọmọ yóò ní wọ mi o. Ayé ò ní dààmú yín o. Ìbànújẹ́ ò ní wọnú ayé yẹn, jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́. Ìrànlọ́wọ́ ni mo fẹ́ o. Ẹ jọ̀ọ́ o, ẹ jọ̀ọ́. Mi ò béèrè owó lọ́wọ́ yẹn, ṣàbá mi sin ọmọ mi. Ẹ jọ̀ọ́. Ọlọ́run, mo fi gbogbo ètò kù sílẹ̀. Mo fi fún Ọlọ́run. Ọlọ́run tó dá mi, tó dá Mohbad. Mo wá fi gbogbo ètò kù sílẹ̀ fún. Ọlọ́run ló bẹ lẹ́san o.
Ọlọ́run ló máa ń sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ o. Ọlọ́run ló mọ ìkọ̀kọ̀ àti gbangba wa o. Kálukú la máa jí iṣẹ́ ọwọ́ wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́, ẹ gbèjà mi jà. Ẹ sì rí bí mo ṣe wà, mi ò lè dájà, mi lè gbèjà ara mi jà. Tí n bá lè gbèjà ara mi jà ni màá ti jáde. Ṣùgbọ́n mo fi gbogbo tó kù sílẹ̀ mo fún Ọlọ́run. Mo fi gbogbo fi yòókù mo fi Ọlọ́run, kí Ọlọ́run kó ṣe ìdájọ́, kí Ọlọ́run kó gbèjà mi jà, kí Ọlọ́run kó gbẹ̀san Mohbad. Ọmọ fi ọmọ mi pawó, ọmọ tó yẹ kó ṣàánú mi. Ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wọn ni? Ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀? Ọmọ fún mi pa ọmọ sáà gbogbo àwọn tó fẹ́ interview mi, kẹ́yìn kó máa interview mi, òkú ọmọ màá ní. Ọmọ ológo, ọmọ kan bí 100 ni Mohbad fún mi. Ọmọ tí mi ò mọ̀ kó lè kú láéláé. Ọmọ tí mo mọ̀ pé òun ló máa sinmi. Ọmọ tí mo mọ̀ pé òun ló tọ́jú mi. Òun ló fún mi ní jíjẹ, ló fún mi mu. Àwọn adá mi so God, ẹ ṣàánú mi, ẹ gbèjà mi, mi ò ní agbára, ẹ bá mi sí. Tẹ́ bá bá mi sí ìfọ̀kànbalẹ̀ mi o. Tẹ́ bá bá mi sí ni mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi o. Ẹ̀yin abiyamọ ọ̀run, ẹ jọ̀ọ́ ẹ dìde fún abiyamọ ayé láti ràn mí lọ́wọ́ torí mi ò lè dá ìjà yìí jà. Ó ti sú mi. Gbogbo agbára tí mo ní láti fi bẹ bàbá ẹ̀ mo ti fi bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò gbà ní ìdẹ̀mọ́ nǹkan tó tún fẹ́. Wọ́n ti ṣe ọ́fíìsì, wọ́n ti release ọmọ fún wa. Kó jẹ́ ká lọ sin, ṣó dẹ̀ dá bẹ́ẹ̀. Wọ́n wá bẹ̀ yín Mohbad jẹ́. Wọ́n dẹ̀ yín Mohbad rú. Ọmọ tí Ọlọ́run yọ̀ǹda fún wa. Ẹ ṣàánú fún mi, ẹ ràn mí lọ́wọ́. Báyìí ni ìyá Mohbad sọ nínú fídíò náà pẹ̀lú àdúrà pé àwọn èèyàn kò ní rí irú tòun.